ẹni tó ń tò lẹ́yìn rẹ̀ lọ ń yẹ̀yẹ́ yìí èmi ò ní ṣéwù tí ó ṣe irú ẹ̀ tí ó fi iyì parí ayé. ìmáàmù ẹ tún ṣe pé tí o bá destruct kò lè construct yóò wú ayé nìkan káyé tí èlé bá ga ni yóò bá mi kan jẹ́ ni kó o tún tiẹ̀ sí ẹjọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ pè wá tẹ́ bá ti ń ṣe báyìí bí ṣe ń wo iná kan ò nǹkan máa lọlé ni tí òde máa lọlé ni pé ẹ̀ tí ì lo ara tó a ẹ̀yin lè ṣe bẹ́ẹ̀ ti ń ṣe àwọn ò tó bẹ́ẹ̀ mọ́ tó bẹ́ẹ̀. wọ́n mọ̀ tá ìrọ̀ mo ti ṣe ìkọjọ́ ọjọ́ orí mi ọmọ ọdún mẹ́rìndínlógún mo bẹ̀rẹ̀ kí n mọ̀ sí wá sí káàkiri báyìí ọmọ 16 years mo bẹ̀rẹ̀ kí n ṣe pé ń dàgbà tọba délé mi tọwọ́ àwọn àbúrò mi ẹ̀rú ọba ọ̀ a rí nǹkan jẹ ní àtàánú ọlọ́run. dọ́kọ̀ tí alẹ́ yìí máa bá ibú mú kí n fọ́n lè máa. akọ́jí ọjọ́ orí mi jẹ́ wọ́n ṣe mistake wọ́n ní wọ́n wò láti mú 40 sá mo wá bú ẹ̀rí pé ẹni ó kéré jù lọ́mọ ìyá mi kan ti kọjá 45 àdíkẹ́ ìwà mi yẹ pẹ̀lú mo kí n fọ́n lè máa dọ́kọ̀ tí alẹ́ yìí máa bá ibú. ẹni tí màmí bí tí ò fi bí wọn mọ́ ó ti kọjá ọdún tí mo dákọ̀ èmi sì dàkọ́ bí. fọ́tà ìmáàmù sọ́ọ̀lìhàn jálá ṣàkàṣùmù. kì í ṣe èèyàn méjì náà lóbi tá a pè é èèyàn méjì náà sáré yàrá bí. wàá tà màdàlí àyàmì fi júni ẹ̀sàtì. ọ̀sẹ̀ yóò gbọ́ lóbi tí wọ́n lẹ́nu. ẹ̀nà sọ̀láta alánàbí dàwà ọ̀. mo kí bàbá yìí mọ́. tọ̀sí kòlúbà. ẹ̀jùkú náà ẹ̀jùkú tó lé ọlọ́run. lèmọ́ ìyàkúrò sàpínà. ìmọ̀mù tí wọ́n ń ṣe. ẹ̀rọ òjò rẹ̀ tó ọlá ní ọmọ ṣe tí ló fi tú kò nímọ̀. tó ìwà tí ríràn méjì kó jẹ kò wáyé wá sí dáadáa. àwọn arúgbó ògbà tiẹ̀ ọ̀dọ́ ògbà tiẹ̀ wọ́n sọ̀kò pa ọ́nì. kí wọ́n lọ dúró sí mọ́ lórí ipò àwọn arúgbó ìlú yín náà lálùbáríkà àwọn ọ̀dọ́ náà láwọn ò fẹ́ rí ọ táwa náà ṣe lè mọ́mù lé lórí. ìdáàrò ní pété. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá tẹ́yẹ́ obìnrin aṣe sí ọ̀rẹ́ owó nù. ìdáàrò ní pété kàlíkọ̀tàn mahmudatan. sheikh wa ni imam alhaj habibullah ni ẹ̀dùnkún ẹ má sì máa mọ́ ọba ipò ọba jẹ́ sáyé chief imam fún ìlú Ojútáyé chief imam of Ọ̀fà. bàbá dèmí tí a gbèdè kó front line ni ìyìnbá lọ kí rọrùn nílùú yìí kó mọ kó lórí màláìka ó káàbọ̀ bí o bá tí ì gómi tẹ́ gun ọmọ náà sì ló jẹ́ fún yín. òyìnbá òní kíta kàlíkọ̀tà mahmudatan. fúnra kan bẹ ọjọ́ orí náà máa ń wò wọ́n wo dídá wọ́n bọ̀ ọjọ́ orí èèyàn wọ́n ní akọ̀wé lórí àbíbù kí bọ̀ ọjọ́ orí náà fi tírìtì yìí wò mọ́ bọ́lá ṣe dá yín kí ló ń wò tẹ́ fi jù lọ nínú ayé. فقد اصطفاك مقاسم الأرزاق. lójú ayé bàbá tọmọ bá ń dára báyìí bàbá ló kú oríire ẹbí wa ti jọ nílẹ̀. قد اصطفاك bóyá ń gbà tí mo ràn bóyá tí ì tó báyìí. مقاسم الأرزاق. فقد اصطفاك مقسم الأرزاق. الناس هذا. bàbá mo kí n kú oríire tọ́lọ́hún ò ṣe ní mùsù. bí mùsù bá bí ọmọ tó lé ní 50 bẹ́ẹ̀ bá kú ọ kúrò lọ́dọ̀ rẹ̀ yóò pọ́n ẹ jẹ tẹ́lẹ̀.
ní wọ́n fi máa wọ́n ọmọ kúrò lára mùsù kò ní máa wú ọmọ náà yóò jẹ tán ni ọmọ mùsù yìí dàgbà lábẹ́ rẹ̀ yóò jẹ ni fúnra ni yóò jẹ nǹkan rẹ̀. الناس هذا حظه مال وذا bí ọmọ mùsù ti ń rìn ká ẹ̀rọ ọmọlẹ́yìn yẹ̀rẹ̀ ni. علم وذاك مكارم الأخلاق wí dáadáa. علم وذاك bàbá tí mo débí bàbá ní kọ́kọ́ ti gbé ọpọlọ mi sókè ọlọ́lọ́wọ́ láàlájí àgbà mo lẹ́ ta mí ìpalọpọlọ ibi tí ìfẹ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kọjá mi lónìí. علم وذاك مكارم الأخلاق àṣẹ ìmọ̀ nígbà láìpẹ́ àgbà علم وذاك alájí ẹ̀mọ̀ ní kàrámà sí òtájì lárẹ́bì èmi gẹ́gẹ́ wà nínú kàrámà alájí àgbà. علم وذاك مكارم الأخلاق bẹ́ẹ̀ wọ́n yóò máa nẹ́bí fún mi sọ̀rọ̀ ọ̀rọ̀. علم وذاك ayọ̀bọ̀ rẹ̀ dáadáa. مكارم الأخلاق bàbá àpẹẹrẹ pé gbèpẹ̀nu àwọn tó bá ní màkàmà tẹ ẹ dé yìí wọn irọ́ máa pè rán tí a bá ti jẹ́ ẹni ibi fatawa tó ń máa sọ́ra mọ́ ọlọ́run láàdì kí ilé wọn ó da horo nígbà tí a bá ti ya alábòsí ẹrù tí ẹgbẹ́ ìwà àníjọ́ ọmọ wọn ò lè gbé kí lẹ fẹ́. إن صلاة على النبي دواء ẹ̀bá gbẹ̀rọ̀ ń dà ibi tẹ́ ti kọjá yìí àìtẹ̀sán wà ń bẹ̀. تشفي القلوب لمن يكون سقيما تشفي القلوب لمن يكون سقيما n tó jẹ́ ọmọ yín ó yàn báyìí n tó tọ́ ọmọ ọlọ́mọ yín yàn tẹ̀wọ́ pa gbégidé ayé ọmọ ọlọ́mọ lọ́mọ yín náà fi lè rí báyìí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lé wọ́n yìí rí ojú lójú ayé wọn wọ́n yìí sì rẹ́yìn nǹkan ti bàjẹ́ kan tó lọ mọ́ ọmọ kan léjeléje bóyá ọmọ kan tó jábí káìn tí ò ní yàn lójú ayé wọn níwà lọ síríọ̀sì bí ọmọ onírúurú ọmọ tí ò lálùbáríkà. Allahu Akbar. الناس هذا حظه مال ولا ọ̀rọ̀ tí nù علم وذاك bàbá ọ̀rọ̀ tí nù gbàtẹ́ wà lọ́dọ̀ wọ́n dá ilé àmú díẹ̀ ẹ̀rọ rónì àìrán lójú ọmọ yín ó yàn علم وذاك ó gbẹ̀mí yín gbóná díẹ̀ nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ sí àfà ayé òde ọ̀run báyìí wọ́n sàṣì tààrà àmọ́ àìrán lójú ọmọ yín ó ráyè jẹ bẹ́ẹ̀ bá kó tẹ́lẹ̀ ẹjọ́ náà ta ni wọ́n pè tì lónìí. وليس يسود المرء إلا بحلمه روح حسن أحمد على قومه وصفه عن كل مذنبه àsáyìn ní kejì bàbá mi jẹ́ òsín ẹ̀yìn jẹ́ Hasan. على قومه وصفه عن كل مذنبه ẹ̀jú kọ́kọ́ máa rí oúnjẹ kó lè lọ hákìbẹ̀rù. وليس يسود المرء إلا بحلمه báyọ̀ bá ní àfaradà kò lè darí ayé kò sì lè dépò aṣáájú. الله على قومه وصفه عن كل مذنبه ẹkú àgbà على قومه ẹni tí wọ́n tún ẹ̀rọ àrùgbó kánú. وصفه عن كل مذنبه first word ní tí bàbá fi lé ní wàá gba kọ́kọ́rọ́ lọ mú nǹkan ní yàrá mi ẹ̀yìn kọjá mi tí a bá rán yín ọmọ mi ń jí àṣírí kó. ọkọ àṣírí arúgbó kọ́kọ́rọ́ ń bẹ
tí o bá sí fún ọ pépà lásán náà gbé ká. bẹ́ẹ̀ni ìyọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run. àwọn òwe á di pọ̀ kí ló ń dà kan ẹni tó kọ́ ọgbẹ́ tí olówó ra lẹ̀ àwọn òwe á di pọ̀ òun bá rí jókòó àyíbó ti rí ọ̀nà àwọn ọmọ ìlú tó rí kù. Inna salata ala nabi dawa'un. àwọn àbúrò tó wá dẹ́rù àwọn ọmọ ń ṣẹ́kà bí ìdí. Ọwọ́ káfíìn. Tushfi quluba. ẹlọ́kùn torí ọlọ́run Torí Ọlọ́run. sẹ́tìrà nàfà àgbà kó fọ́nà tí àgbà. Àbí sítírà ni. máa lọ ẹ̀ lẹ́nu àríkà ni ó wù. Lálùbáríkà náà rí. ẹ̀yin ọmọ kí ló tẹ̀ dúró ní ẹ̀ lẹ́nu àríkà tẹ̀ ń jẹ́ àṣírí kó. èmi ò tẹ̀ kú ti yàrá ìmọ̀ ẹ̀ máa kó lọ. kòkó ẹ̀ máa lọ báyìí ní òrì. màáyé ò sí pẹ̀lú yìí. Àbí ndọ́kọ́ náà ni máa lọ innani ma'akuma asma wa ara. Tushfi quluba. bàbá kílẹ̀ ń wá. Liman yakunu saqima. ẹ̀rí kọ́kọ́rọ́ yín ní sẹ́ balabalẹ̀ wá. Tushfi quluba. Liman yakunu saqima. mo ti kí bàbá. mo ká wà fún ńláńlá. àfa ńláńlá mọ̀kánà tí lónìí. ipò yín lè nù. ẹbí bọ̀rọ̀ díyà láwọ ánìhùn ọ̀rọ̀dù àná. ó ti lọ bàbá. àgbà ti dé àbá ti máa ṣe nìyẹn. Salami ala ahli al-ulumi fa innahu. mo káyìn tẹ́ ẹ dépò tẹ́ ẹ gbà fọ́nà tẹ́ wàá gun mọ̀kánà. Ìyá kò mọ̀ ká mọ̀. èyí náà lórí kan ní sọ mo dídì ní mi ò ní jáde tani wàá mọ̀ ní yàrá rẹ̀. Tani ó mọ yàrá rẹ̀? Tani ó mọ̀? máa mọ́ gidi lójú. ọkùnkùn máa jí tọ́ sí máa gbọ́ tá à ń sọ. àrókàn máa ní ọ̀nì. Àrọ́kàn máa ní ọ̀nì. Masabihu ilmi. àwọn dàbí tàbí kọ́ máa gòkè tẹ́jú ní okú. kò lè kú. Àlọ́dà ní sójú ọ̀rọ̀. ó dàbí kó ṣiṣẹ́ náà rùn lójú wa rùn. Masabihu ilmi. Mekuni. Nujumu samai. ọlá arúgbó ní pàkátà. Salami ala ahli al-ulumi fa innahum. mo kí bàbá wa àgbà. Bá wà gbà. ayé dé. mo ń bọ̀ ní eyín láìpẹ́ yìí. Láìpẹ́ yìí. mo ní nǹkan bẹ́ẹ̀ tẹ́ fẹ́ sí ní gbangba àtọ́dún yín. wọ́n ti wá invite me last 2 weeks. Bẹ́ẹ̀ni. mo sì dá wọn lóko lóko lọ. Masabihu ilmi. Bal nujumu samai. Masabihu ilmi. ọba yìí bá wá sí ọlọ́dẹ ni pé gbogbo nǹkan wọ́n sì di ìmọ̀. Ó ti di ìmọ̀. Ọ̀pọ̀. kódà òógùn bàbá yín náà jẹ́ kọ́ńké wọn tó ṣe rọ́ọ̀lù. Ó ti rọ́ọ̀lù. àwọn náà ti ń lo ayédè sí ìgbà lílò. Masabihu ilmi. ìtọ́ ayédè di ìmọ̀ àtọ́ wọn di ìmọ̀. Ó di ìmọ̀. Bal nujumu samai. torí jẹ́ náà ọlọ́run bàbá yín ń fà. Bẹ́ẹ̀ni. ọlọ́run nígbà tó ti ní ní gbogbo nǹkan tí mo ní mo kórè ọ lọ́wọ́. Masabihu ilmi. mo ní ńláńlá àfọ̀ ńláńlá. Bal nujumu samai. ẹ̀yin àfọ̀ mi tẹ̀mí jọ máa kí oyin mo kí yín o. torí mi lọ́ọ́ máa kí gbogbo yín. بيوم يلتقي من يقتدي بعلومهم. èyí sì sínú ọ̀dọ́ àfà tẹ kó sí ara ẹjọ́ ìdànù. بيوم يهتدي. àgbákò tó kún ayé lónìí. Ọkọ̀ ilé ni. àwọn àfà àtàtì kí ó tó ti lé ní 500 years. ọ̀dọ́ kan sì jìdẹ́ sí ń fa ìmọ̀ wọn yá báyìí. Wọ́n fàyà. Wọ́n fàyà. náà tó ṣe pé kéwúlẹ̀ yín mọ̀ sí ẹrẹ́ nìkọ́. Ṣẹ̀rẹ̀ nìkan. ẹ dákun ẹ̀ka ẹ̀ ẹ̀ka ẹ̀ ẹ̀ka ẹ̀ ẹ̀ka من يقتدي بعلومهم. ẹ̀ mọ nǹkan tí máa ń dùn mí púpọ̀ ni. tí ẹ bá ti ń dọ̀pọ̀ lọ mí láàmú ọ̀tá mi ni. ويرقى بهم مدعي إلى تدائه. síbi lọ fẹ́ rìkọ́ọ̀dù lọ yá fìlà. faramórí rẹ̀ bó ṣe rí. dédédédé kọ́kọ́ lọ yá fìlà. torí tí bá tẹ́mi náà bá ṣe gbogbo ìjẹ kò ní wọ̀ láti yà mí. àbí. ويرقى بهم مدعي إلى تدائه. ẹ má jọ
oníṣòfò. ìyàwó yàrá tẹ́lí máa yẹ kúta ní ìwúlú yìí. àwọn ẹ̀fọ́ yóò dà fún ọgbọ́ràn bọ́ọ̀sì ṣe tẹ́lẹ̀ láti mọ́ lọ́gẹ́rùn mọ́lẹ̀ tọ́ni tó jẹ́ sọ fún ọ bẹ́ẹ̀ mítìn tí àwa kan ṣe nísìn Nàìjíríà àwa tá a níye gbogbo tó nírun ní ẹfẹ́ máa mú nísìn ayé ti staff wọn pé àwọn ẹni da ayé rú èmi orí tó lè wò ó jẹ́ orí bá ti dàrú arọ́ dàrú wọ́n tó lè tó dàrú o. ọ̀yàrá kọ́ọ̀bì rẹ̀ Budai Latadai Budai Latadai. Wá gbowó tó fi gbé. Inna salata ala nabi dawa'un. Bọ́lá ní gbogbo ẹgbẹ́ ẹ̀sẹ̀ wọn rẹ̀. Wọ́n sì kòlóògbà ìmọ̀ ìyàkúrò mùsàkìmá. Owó Kùránì ló gbà lórí ẹ̀. Wọ́n sì lè lọ́sọ̀ nílò ọlọ́wọ́ pàṣẹ owó fún ọ. kòlóògbà ìmọ̀ ìyàkúrò mùsàkìmá. Ó tó jẹ́ sọ bẹ́ẹ̀ fún kápẹ́lọ́mọ tí ò ní ní lárí ni yóò kanra ni. Yóò bínú kò lójú àgbo èrò sí ọmọ àtẹ̀lẹ́ká. Jẹ́kọ́ ọlọ́sílẹ̀ fún ọlọ́ni nù. Òṣì kòlóògbà Ọlọ́wọ́ kí bẹ̀rẹ̀. ìmọ̀ ìyàkúrò mùsàkìmá. Mekuni Tushfi quluba yaro Mekuni ba yaro ba. liman yakunu saqima. Mo kẹ́yìn ìyá tẹ̀bí chiefu náà. Tẹ́yìn nìyá mi. Ìyàwó obìnrin wá ti sè Mo kẹ́yìn ìṣẹ̀lẹ̀ bí mi tó lóbìnrin ló bí mi. ọlọ́mọdé tó Àṣàjà máa ń sọ́mọ̀. Àwọn ìyá mi lójú kó yẹn. Ẹni mọ sàárè ọ̀hún. Àmín qad qala rabbuka Mo ti kẹ́rẹ̀ jí àgbà. fil kitabi mubayyinan. Mo kí ọmọ níwọ̀n ṣe àgbẹ̀ mo kí ṣe Adam. Sallu Mo kẹ́rẹ̀ tí mo wá. Mo kẹ́rẹ̀ tí òkè lọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ sì ń sí ọmọ àfa ẹ sì sí báwọn. Àfa ń bẹ nínú tápà, àfa ń bẹ nínú Haúsá. Nílọrin náà tápà ń bẹ tó jẹ́ àfa. Ẹ̀gbọ́n tó dé tìmọ̀tìmọ̀. Haúsá ń bẹ nínú wọn, ẹ̀wọ̀n ojú kéré wọn. Gbogbo àfa àti àmọ́ ń dákọ̀ ọlọ́gbọ́dọ̀ fún ọ ní. Àwọn náà fojú kéré àfa mi. Wọ́n sì sọ́nà ọ̀rọ̀ pé kò sáfà mi láyé. qad qala rabbuka Ẹ kàn kọ̀ndẹ́mù àwọn àfa. Ẹ tọ́jú ọmọ yẹn kí ìyá ló tọ́jú ẹ̀ kíákíá. fil kitabi mubayyinan. Ọlọ́run jẹ́ ojú rẹ̀ lẹ́kùn tọ́jú rẹ̀. Sallu alayhi wa sallimu. Mo kẹ́yìn ọ̀dọ́. Tẹ́mi náà ń bẹ lára yín. Wa sallimu taslima. Ìbọ̀mù àbíbù lẹ̀ tí wọ́n á pè mí báyìí kí n máa múra. Àwọn náà wà ní ká sẹ́yìn sí mi. Ọ̀dọ́ ni mí kẹ̀. Sallu alayhi Bàbá ọ̀rọ̀ tí mo wá sọ. wa sallimu taslima. Inú wọn ti wá yọ púpọ̀. Inú wọn yọ. Sáwọn náà ń sèyàn tí ó dá àgbà abú mọ̀ tí ó dọ́dọ́ àgbà abú tí ò ní mọ̀ pàgbà abú ni. Ta ni fowó rẹ jẹun? Ta ni ó jòkó nínú àyè tó jòkó ẹgẹẹgẹ tí ó jọ palẹ̀ mọ́? Qad qala rabbuka fil kitabi mubayyinan. Èsì àgbà abú bàbá. Sàgbà abú. Tó bá sàgbà abú ni tí ó rò fún ó ti rò fún mi. Kí mọ́ jòkó tì. Ọlọ́run bínú sí lọ́wọ́. Sallu Kódà ìlú ní ìjà kọ̀ọ̀kan bí tó gbèrú àga ìfún tí ń jòkó. Ń ní gbàgé ní kí wá ní. Torí tí ó bẹ́ lómi nínú sáwọn ẹsẹ̀ yẹn ní ti agbága ńlá fún. Yá àwọn òjòkó lórí àgé ní kí. Ọlọ́run ló mẹni tó jura wọn lọ. Èèyàn náà sì mẹni tó jura wọn lọ. Ìmọ̀sílẹ̀ yóò rẹ̀ gbọ́ sáàfì ọwọ́ ẹni tí ń bọ́ tiẹ̀. Àwọn ojú ọ̀rọ̀ bọ́ọ̀ bá nígbà lọ nígbà. Sallu alayhi Ayédè! wa sallimu taslima. Ahlan habiballahi Bàbá mi nù. ji'ta sa'adatan. Ẹ́
ẹ̀ tó jí yẹn lé èyí ṣe kájà máa jẹ yẹ Dr. PhD holder Dr. Kamaluddin Gboyega Salman Hussein Imam للعالمين ẹ jòkó mufti ورحمة وكمالا àmì àmà rí fi wá ní kò sún orí wá ní à tí bá ṣe kó tẹ̀lé mi lòdì gẹ́gẹ́ bí bàbá rẹ̀ irú ẹgbẹ́ náà ló wá wà orí ẹ̀yún lọ sùn. so irú orí ìjẹ ni kó sún orí èyí fún kí lọ gbé bí ìjẹ táyọ pẹlẹbẹ tó mú àti gbó ọlé èèyàn gidi ń dí ọ lójú ọ̀fọ̀ láàrẹ tọrọ dókítà ni dókítà PhD holder عالمين ورحمة وكمالا ìmísìmóbì للعالمين ورحمة وكمالا. bàbá kí ni nǹkan náà tó ń yọwọ́ táyé fi yọwọ́ nǹkan náà ló kù láyé ìyá wa láyé òfin lójú jùlọ ni Allahu Akbar. Ìdòjúrú. tí mo lè sọ nílùú wa ní ojú táyé ẹ̀yin ọ̀dọ́ ẹ̀sìn lé kí n sọ ayédè tàbí òun ìlà rahmani. inna li kulli dini khuluqa wa khuluqul islami al-haya Allah ìtìjú ló kù láyé o Ìtìjú ló kù láyé. Ìtìjú. Lásàfẹ́kù rẹ̀. n tí ò já yóò lùtù nǹkan mẹ́ta láàkà sí mọ́ mẹ́tẹ̀ẹ̀ta wájú kọ́ lòun kọjú oró sí a Allahu Akbar. àkọ́kọ́ mẹ́ àdìkáwọ̀fù àbẹ̀rù tọ́lọ̀ wọn fi àṣẹ mọ́ ẹ̀ka ẹ̀ Àbẹ̀rẹ̀. ìbẹ̀rù tára jọ nífa tó sì bú ẹkún lóru Gbogbo ẹkún lóru. kí bó mọ̀mọ̀ tó tò mí sí ọlọ́run wọ́n wu ọmọ tó pọ̀ lóru pé ṣé ń sìn ẹni àbí wọ́n sì ní Wọ́n sì ní. ìwé ló bí lẹ́gẹ̀dẹ̀ náà kọ́ mọ́ sí Allahu Akbar. ẹ tó sì wọ́n ló pọ̀ Allah. kẹ́hìnsì pé 120 kò ní kọ́ mọ̀ sàárẹ̀ ọmọ Iná ọmọ sáré ọmọ. obìnrin abẹ̀rù níjọ nǹkan kò ní mọ̀ kọ́ Ọkùnrin wọn kọ̀. nítorí fún ẹ dẹ́rù mọ̀ ìyá wa ní bí akọ yóò máa kúnlẹ̀ Yóò máa kúnlẹ̀. mọ̀jì ń dálé mọ́sù ẹ̀rí iye ọmọ tẹ́ bí lónìí ibi àìbẹ̀rù Ilé ẹgbẹ̀rún. olùbẹ́ẹ̀lì tọkọ yín ti ń súnmọ́ yín láti ti ń súnmọ́ náà Bẹ́ẹ̀ni. Ìlú náà ti lóyún ẹnu. ẹni tí ń ṣe ìyá ní ń sọ ọmọ Ní sọ wọn. ẹ̀yin obìnrin ọ̀bẹ̀rù kó mọ́ kọ́ yín mọ́ Ẹgbẹ̀rún. àṣẹgbọ́n tí wọ́n kọ́ ní ibi kan ojú yàrá kan tọ́lẹ́ẹ̀tì kan ó lè dẹrù mítà Ẹrù níta. ẹrù ní ò bá ọ tó bá rí dá tiẹ̀ ta ó da tọmọ rẹ tà mí Allahu Akbar. kọmọdé mọ́ra ayé sí mọ́ lókù Allah. Kò wọ̀ wọn. arájọ́ àmọ́ abẹ ọkọ lè jẹ́yìn bí ọkọ mọ́ lónìí kẹ́rin gbé ẹ̀kọ́ mi Ọ̀rí. tó bá yẹ kọ́ ọ náà kọ́ ọmọ rẹ nù Allahu Akbar. ṣé wọ́n ń gbọ́ ọ̀yọ́ náà gbọ́ وفي الله شك وهو في الملك واحد فليس له زوج وليس له مثل ẹjọ́ فمن شاء بكاء. bàbá kápẹ́ náà wọ́n ọ̀dọ́ bẹ̀rù ọjọ́ alẹ́ ni rárá àdó ní pọ̀ tó báyìí Ní pọ̀ tó báyìí. ẹ wá ń sin ọ̀dọ́ Ní sọ̀dọ̀. ẹ wá ronú iye ọdún tó kù pé kí máa lè yọwọ́ báyìí òun ọdún tí ò fi ṣẹ̀ sí Tí ń rí sẹ̀sí. látọmọ 30 lórí rẹ ti burú Lórí rẹ̀ ti burú. wọ́n sì fẹ́ lo 90 Ọbẹ̀ ló lẹ́yìn. automatically 60 wò fún lọ́ọ̀fì ṣe Ọgọ́ta. Ìgbẹ̀ lórí èfò. wọn ò gbọ́ mi yé Ọkọ̀ ọkọ̀ wọn lọ. látọmọ 30 báyìí ìrìn 90 dì sóònù ẹ pé ọlọ́run eléyìí mẹ́jà bírú ẹ mọ́ Wọ́n jà dúró ẹ̀ náà. Kọ̀ lọ. because ìbànújẹ́ tó kàn án yín lónìí wọ́n nìkan ni Wọ́n nìkan ni. ọ̀sìnjọ́ ọmọ ọgbọ̀n ọdún lọ tó ti gbogbo aráàlú sí 60 mọ́ wo iye ìgbà tó ìṣòfò ẹ̀yìn ọ̀dọ́ tẹ́ bẹ̀rù Ẹ bẹ̀rù. gbólóṣèlú bá dẹ̀ wọ́n fi ọ̀kadà rí yí báyìí Ọmọ ẹ̀kọ́ inú ẹ̀ tẹ́ pín àdá fún ọmọ wọn dà nínú yín wọn dànù. torí tí ń bá pé Ìròyìn wa pé. ìjà tẹ́ ní ẹ̀rọ ìjà tẹ́ kọ́ ọmọ tí ẹ pamọ́ wọ́n fẹ́ kékeré lẹ̀ ni Bẹ́ẹ̀ni.
kọ́mọ tí wọ́n ní bá aráyé ṣe Allahu Akbar. ẹ̀yin lè wọ́n fọ́gùn lórí wọ́n tí bàbá rẹ̀ ń ṣe àgbàro tí ìyá rẹ̀ ń ṣe àgbàfọ̀ tó bá dáná 5,000 àfi káṣírí ó tú kó tó bò wọ́n lọ wá ṣe bí ọmọ lónìí wọ́n lọ ń gbé mọ́ ọ̀kadà sókè kí lè gbọ́kànlé ju ibi tí wọ́n ṣe àyókù rẹ̀ sí lọ. Allah. ومن شاء بكاء وأضحك من يشاء. sáà náà ti gbọ́. ويبكاء عدل. wọ́n kẹ̀dẹ̀ ní wọ́n mọ́ tó wá sí ìjọ ìtọ́ tó lóyún lé iye rẹ̀ tí wọ́n sí pẹ̀lú ọtọ bá kúrò ẹ̀rù obìnrin ọ̀dọ́ kí ọjọ́ kù níwájú. ọmọ 16 years mo ti bẹ̀rẹ̀ wá sí ti ń ṣe lójú ayé bàbá mi bàbá ń bẹ bàbá ń bẹ 16 years wọ́n ti wá lò lọ́pọ̀ rẹ̀ 32 dì sí ọ̀tí ìkú ní jọ́ìntì area boy bàbá rẹ̀ ti lé ní 80 yàwó 75 wọn ò sì jèrè ẹ̀dì sí sókún wọn lọ́wọ́ á ṣe ẹ tí ò gbọ́dọ̀ lójú ayé sí àmọ́ ẹlẹ́yìn bó bá ya kó ya. ويبكاء عدل ويضحك فضيل فيبكاء عدل فضيل. kí ló jẹ́ wúlò báyìí ẹ̀rú báyìí ni gbogbo ẹ̀rọ tó bá bẹ̀rù ní ó pé ẹbí ọmọ lórí ibi mẹ́rin ìwọ ọ̀dọ́ ilé ànáná ti ń tọ̀ àwọn tó ní jèrè lọ́bí mi tó níbi tẹ́ tuntun àwọn ti jèrè wọn ọmọ ọdún mélòó ni ọ tó ti ń kọ́ obìnrin ti lé 6 wọ́n sá ń kọ́ ọmọ ọdún mélòó ni ọ gan wọ́n bá kọ̀ yá rẹ̀ àjòkó tí ọ̀dà lẹ́ èmi ni من شاء بكاء وأضحك من يشاء. jẹ́mọ́ ẹ̀rù ní símá kápẹ́ ní ẹ̀rù ń bẹ ní bàbá olóṣèlú akó tírílíọ̀n àjòkólé ìyẹn sì ń sunkún lé wọn kò sì rẹ́lẹ́kún kò bẹ̀rù pò ní ní stroke. ẹ̀rí ààrẹ tí ń lo wíìtì àbáyé tó wọ́n mi ò sí tó fi tírìtì ara rẹ̀ owó ń bẹ àbùkù kan owó ni wọ́n ti sáré kó mọ́ jòkó lórí àga káàdì àwọn ìgbà mọ́ ẹ̀rẹ́ tó darí ayé tó fọ́ lójú sá tí wọ́n kó mú fún tí ò nímọ̀ tí ó mú Subhanallah. ó kó jọ kò rí náà mọ̀ ní bá di ẹ̀záàtì ìhùn sọ́ọ́rọ́ ìlà tààrà Allahu Akbar. wọ́n lo yìí wọ́n lo ẹ̀yẹ ìnira náà parí ayé wọn ẹ̀rù bà wọn olówó mọ́kẹ̀ bẹ́ẹ̀rù bá bà wọn ni wọn àwọn èèyàn á jẹ sáwọ́lọ́wọ́ òsèpò rí ni sàdánlọ́sọ̀ òsèpò rí ni sákẹ́tọ́lá òsèpò rí ni tírísìkì òsèpò rí ni àgbákòrò ra wá kàn báyìí bí amúlẹ̀ yìí ní ìsìn tó bá joyè ní wákàtí kan tírílíọ̀nù ní òkò jẹ ẹlú jẹ tiẹ̀ láàárọ̀ tí ẹ yọ lálẹ́ tírílíọ̀nù ẹ bá lákàntì ẹ ẹ̀rù bà wọn péjọ kan àwọn ṣọwọ́ báyìí tó wọ́n ní kó pàdé wájú ọlọ́run. وفي بطها عند الممات إشارة jẹ̀mọ́ ẹ̀dá mi ló mẹ́rin. ألا فانظروني قد خرجت بلا شيء. ẹbí lórúkọ ọmọ tí mo yọ lọ david àtọlọdẹ o. Adam sọ pé o kọ sí Adam lọ ń jẹun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wò mí tí wọ́n bá ti yẹ jẹ́ ó di tìyá àti bàbá rẹ̀ o jòkó wọ́n tó ń jòkó sí Adam ṣé Adam bá kún kékeré ni wọ́n rí báwọn wọ́n jọ pa ní kékeré lọ gé orí rẹ̀ kọ́ wọ́n bá ṣe kí ọ̀rọ̀ kéwù tó lọ́ọ́ ti stamp ẹ̀ lónìí. أفي الله شك وهو في ملك واحد فليس له زوج وليس له مثل. àwọn àfáà náà bẹ̀rù bẹ́ẹ̀ ní kíni bá wọn lẹ́rù wọn ò fẹ́ obìnrin tí ó bí wò ní ìmọ̀ ọmọ gàmí làfáà fẹ́ ká
kápẹ́ náà tó bí afẹ́ gànfẹ́ ni àwọn tó dàn bàbá wa kápẹ́ ní gànfẹ́ náà ìyá wa ní báyìí káàrí ẹ̀yìn àfọ̀ òfẹ́ ní tí ó bá ń sẹ́sì mọ́ lónìí àfọlóge ń wo ilé kan sọ̀bọ̀lọ̀ ìyàwó àfọ̀ àwọn sí bí pamọ́ tàbí tó bá rí pé àfọ̀ ìgbẹ́ mi ò gbọ́dọ̀ rí ìyàwó àfọ̀ àti òde borí ìyàwó àfọ̀ ẹ bẹ̀rù pé ẹ wà lẹ́ ń wò tí wọ́n bá ilé bí olórí ibú fún ìmọ̀ yín wọ mí nù. Obìnrin ilé túbáàgì rẹ̀. Obìnrin ilé túbáàgì. Bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ìbámẹ́. Nǹkan orí ibú ni. Ṣebí àfọ̀ wà ló fẹ́ obìnrin gidi. Ọgbọ̀n ní ìsìn báyìí. Wọ́n fẹ́ lẹ́sẹ̀ sóòsòsó abẹ́rù lẹ̀ bọ̀ lórí. Ìyàwó àfọ̀ àti òlé kọ́ ọmọ ní fáátì àgbàtọ́kọ rẹ̀ ò sí lé. Ṣé Khadija ò sọ̀rọ̀ ànẹ́bì? Ṣé àìsàn sọ̀rọ̀ ànẹ́bì? Ìyàwó àfọ̀ àti ìlà sàlátù. Olúwọ̀sọ ti ń sí àyàlẹ̀. Ọ̀yẹ̀yẹ̀ ọ̀yẹ̀yẹ̀ sákàtàkà ìdí yáyá. Màmá ń ṣe àbùkà wọ́n lè àtàmà ìyàjá. Jẹ́mẹ́ ní náà, àdébì ní ẹwọ lẹ̀ tẹ́ ìdákọ́ sí, ẹ máa sọ kókò kó àtókò oṣù, ẹwọ lẹ̀ tẹ́rù ní ìyẹkùn, ẹsẹ̀ sáábí tẹ́ máa tọ̀ sí, ẹ máa ṣe tọ̀ lóògùn orúgbìn tí ẹ̀, ẹsẹ̀ sáábí tẹ́ gbé orúgbìn sí, àsóbìnrin nílẹ̀, tí sì ti bá dáa, tó rúgbìn dáa, tí àgbẹ̀ dáa, tó bá gbé sílẹ̀ tí ò dáa, kò lóhun tó dáa. Ẹ̀yin àfáàdó ní ẹ̀fọ́ máa gidi mọ́, òmìnira yóò kékùrá ní ojú òtì. Kó máa yá báyìí. Fàyẹ̀bùkà adìlọ, wọ́n ní àkúrú fáríwò. Ẹrù bá wà fún àwọn olóòrùn bàbá. Ẹni ẹrù kí ni bàbá àmọ́? Ẹrù ta ní ọ̀rọ̀ lè mú ìbá wọn mọ́. Bàbá náà wà tẹ́ bá lọ ẹ̀sùn rẹ nísìn. Ẹlẹ́yẹ yóò nígbà wájú yìí. Àmín. Máyé ayíbo òfin máyé tí. Ẹ̀bẹ́ rí nǹkan. Ìdá líkìrù lámọ̀ ya mọ́. Bàbá àfáà mi ń gbé tẹ́lẹ̀ ọba pé báyìí nílé rẹ̀. Ọmọ náà mo tún yóò fi náà wọlé ni. Èrò wa tì. Ọ̀daràn wálé. Ìyá àfáà pẹ́ẹ́bẹ́rẹ́ àṣàlẹ̀ ṣe èrí mójútó ìyàwó yí àtọmọ yí. Ẹ̀rí àmójútó wà. Ọwọ́ sọ fún mi fọmọ 30 wọ́n sọmọ rẹ̀ kankan bẹ ayé òyì ọ́. Kódà owó tó pàdé náà owó orí ibu ni. Ọ̀wọ́ alọ́mọ kankan tó ké Kùránì. Ọmọ rẹ̀ ni wọ́n ń lẹ́kùn rẹ̀ yàgbó wọ́n ní fílẹ̀ ọmọ stars ni. Fàmáyé àìbò fi máyé tí ìdá líkìrù lámọ̀ ya mọ́. ألا إنما الميت الذي مات ذكره. Olórúkọ gbogbo ẹ̀dá tí ó kọ́ ọ́ bá ti kú olókú. Ọ̀rọ̀ tí ìyá náà sọ ní ìgbà bàbá àbọ̀dọ̀ tí ó gbà jáde. Àmín. Bẹ́ẹ̀ tí ìyá náà fẹ́ kú tí ó ń wo báyìí tí ó ń wo báyìí tàbí mi náà ń wo báyìí. Ó wá bú ẹ̀rù wọn lọ fẹ́ kú ọ̀rẹ́ ìwé tàbí tó kéra. Mo bá kú láyé lónìí mo fi orí rẹ mọ́kàlẹ̀. Báyé bá tiẹ̀ pé ǹsìn wọn tààrọ̀ ọmọ rántí mi. Gbogbo èèyàn àfáà ọmọ tí òrò lè yín dà. Ọmọ yín ń ṣe ìyàwó ọmọ yín ń tẹ̀ka. Wọ́n ní wọ́n ń ṣàdúrà fún kó lè jẹ mọ́tò. Mọ́tò tí ń pa ọ́. Èyí ni Kùránì tọmọ rẹ ó gbà sí orí. Tí wọ́n bá ṣe irú òde báyìí tọmọ rẹ ó ka Kùránì bẹ̀rẹ̀. Wọ́n tó kíkejì tó kéèkàn mí. Ẹ wá jagun ọmọ mọ́ àti kẹ́mọ̀ owó òde ká òde ẹlẹ́mà sí ẹ̀yìn èdè àfọ́ olóde ẹ̀kọ́ ọmọ yín kí ó jì ó tún jẹ́ fàdúrà lọ olóró foríjì òkú wọ́n ní kó wà láǹsì nígbà wọn òkú lórí ẹ̀. أرى الموت خيرا من حياة ضميمة وخير الفتى من بعده جل قدره. Ẹni kí lẹ́lẹ́ kejì, àmánà, bàbá kò ní sí àmánà mọ́, ọlọ́mà bí inú. Allahu Akbar. Wọ́n àmánà wà lónìí. Wọ́n ní àmánàtà wal khiyanata fajitani. Ẹlẹ́kọ̀ọ́ yẹ ẹlẹ́gbẹ́ mi ẹ̀yọ̀ ọ̀dọ́ yín náà. Ẹlẹ́kọ̀ọ́ àmánà tẹ́ òun gbé ṣe bí sẹ́lẹ̀bọ̀ bí yín ló jẹ́ ni. Ọmọ tó sàdé ń kó bí inú jẹ́ ní ìsìnkú lòlò sàdé bẹ́ẹ̀. Ṣé bá láàánú wọn nú ni ìbànújẹ́ lè yàkàlẹ̀. Allahu Akbar.
ó disappoint òbí rẹ̀ ó jàmbá àmánà Ọ̀jọ̀gbọ́n àná. lọ́wọ́ bí ó ṣe bí ọ Ọwọ́ ṣe bí ọ. ẹran tẹ́ fi pa ṣúnà rẹ̀ owó rẹ̀ sì tán lẹ́nu ni. Ìsàn gbèsè rẹ̀ tán. ìwọ ọmọ ṣe gbọ́kànlé pọ̀ kílíà gbèsè ọ̀tún wọn ń dá gbèsè bọ̀ lọ́rùn. ìyá àwọn òdílé ọlọ́pàá rí àfijọ́ tó ogún yàngò ní pé ẹwù mi dáná ni wọ́n lọ ti bí ọ̀ràn bọ́ọ̀ bá darí ọtí bí ọ̀ràn sọ́mọ ní ẹ sá Ramadan ló kù fẹ́rẹ̀ ní ìsìn kí ló fi kalẹ̀ tó fi bẹ̀rẹ̀ àwẹ̀ fún bàbá àtìyá ọmọ tó ti bí lọ kó sọ́dọ̀ wọn ìyá rẹ̀ wá wàhálà dọjọ́ kú àmọ́ náà ní sí ọmọ ìjàmbá àmọ́ náà ẹwọ́n bọ́ sí sùn bí ẹ̀dá. bí ẹ bá délé ẹ gbọ́dọ̀ sùn ẹ lọ ronú ni pé ní ìsìn sọmọ ọdún ní ẹ sá bàbá rẹ gbọ́ ọjà oko lọ ti lọ dá sẹ̀rí àfọ ó sì gbọ́ bí ẹ̀gẹ́ ó sì ń bẹ̀rẹ̀ lọ ní wọ́n bá bàbá pé yé káàbà nǹkan mi jẹ́ ó lè mi ní sẹ́pẹ̀ wọ́n rìn ní sẹ́pẹ̀ gbogbo ìrìnàjò ayé rẹ̀ ní ó bàjẹ́. wọ́n àlẹ́ àmánátà. àmánátà mọ́ mi kú ní ẹ̀yìn ìyàwó ẹni náà ẹ̀yìn ẹ̀yà ẹni náà ṣé ẹ náà mọ̀ fi agbọ́ gún amúra fi fẹ́ yìí èyí ló tẹ̀lé ẹ̀wọ̀n náà mọ́ ẹ̀wọ̀n ní tẹ ẹni lẹ gbé wá kí sàpò tí wọ́n ka ẹni ọ̀ ẹni wò lọ gbé wọ́n tọ́ ọmọ yòó tí ìyàn tó ń sakọ ọ̀ tí nínú ìjòkó gbogbo obìnrin tó ọmọdé bá wúlò kò tí ìjòkó akọ nǹkan sakọ ni yóò lọ tèfètèfè ọ̀rọ̀ tó wúlò nínú mú kídi obìnrin ó rinlẹ̀ èmi lọ bí ìbànújẹ́ ọmọ nígbà ìlàmọ̀ náà sọ pé ní ọmọ rẹ̀ ló burú jù ní mọ̀lẹ́bí. Allah. wọ́n ní àyè àmánátà. ẹni tí o fẹ́ òdodo kó lọ́pẹ̀ ní. wọ́n ní khiyanata fajitani. ayédè wàdíwà ayédè àbíyúnà kàmá sábò. ayédè. ẹlẹ́rù sírù àbí. Masha Allah. wọ́n ní khiyanata fajitani. lọ́rùgbó ẹ̀yẹ ọkùnrin ẹjà bá ìyàwó yìí sáde ìjẹ́ sínú. ẹ̀mí ọ̀rọ̀ mi mẹ́rin ọlọ́run wí ìwọ ló tó yọrí. sípà rẹ̀ kẹyọ kan ní tó dúró ẹ̀gbọ́n alùbùkúfù bíi òhòd. Masha Allah. kẹ́mi ó dúró lórí ààlà lára ìbádà ni ẹ kọjá yìí. èmi náà ń bí ọmọ tọ̀ọ̀tọ̀ èyí ò mọ̀ ránṣẹ́ bí rẹ̀ nù. wọ́n ní ọ̀nà mẹ́ta ọgbọ́dọ̀ tó wọ́n síríọ̀sì ní mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ta. wọ́n ní àyè àmánátà wọ́n ní khiyanata fajitani. ẹgbẹ́ yóò bá lẹ́gbẹ̀ẹ́ ní sọ́fọ̀. wọ́n ní wàlá ìyàwó yàtìmúnà kàmá sábò. ẹ̀kẹta tí ó kú òun lè bàbá aláhàmà kò ní sí àánú mọ́. bàbá ẹ̀wọ̀n ara ẹjọ́ bàbá ẹ̀yìn ara ẹjọ́ ẹ̀ tó bá kọ́ sí pé òun ló kọ́kọ́ ro àmàlà lọ́ọ̀dẹ̀ tó yẹ kó gbomi kaná àmàlà rẹ̀ gbogbo ọmọ ìdí òjè ara ẹjọ́ sànú ara ẹ̀mí wọn wá ń gùn kò sí àánú mọ́ lónìí ẹ̀mí wọn ń kú ọlọ́run nígbà tẹ̀ tí lójú ẹ̀rọ ẹ̀jẹ̀ máa pa yín ẹ̀jẹ̀ ń pa yín tí bá pa yín níbi kan yóò rẹ̀ yín. Allahu Akbar. àánú dàgbọ́ lónìí ẹni tí mẹ́kà mi ìwọ́gùn yóò bẹ̀rù ọlọ́run yóò ní àmánà yóò sì lójú àánú. wal khiyanata fajtanib. èèyàn bá lójú àánú agbé bàbá ọmọ wọn sì tójú bàbá pa ọmọ. gbogbo ọ̀nà yìí tí bá ń ṣe pé ẹkún mú bẹ̀rẹ̀ ládùúgbò yìí kò fún kòwò láti yí ìmọ̀lúwẹ̀ lágbẹ́ mi kò wá kó ìrìn yàrá kan sì pa àánú dàmọ́ lónìí wọn ò dá mi lóúnjẹ rí. wàdí wàlá tawíru yàtìmúlà kàmá sábò. bẹ́ẹ̀kú ní àṣẹ ráhàmà kákẹ́ra wa ni ò sí mọ́ lónìí.
ẹ̀gbọ́n ò ká àbúrò mọ́ Bẹ́ẹ̀ni. àbúrò rọ́lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ jẹ mọ́ Ìrọ̀lẹ́ ìgbìmọ̀ ìjọ wọn. bàbá gan rọ́lẹ̀ ọmọ jẹ Bẹ́ẹ̀ni. abala àkọ́kọ́ nù Àwọn. abala kejì Abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì. àwọn tí ó jù wá lọ gan-an nǹkan mélòó ló fi ṣẹṣẹ́ tàbí ló وعدي ولا تظلم يطيب لك مكسب àwọn tó jù wá lọ táàrí jẹ kó dànù tẹ̀yìn òbí àfọ àtẹ̀fẹ́ ló gún ló dẹjẹ́ sọ́rí yín Ẹ̀sọ́ orí. Sọ̀rọ̀ yẹn. nǹkan nàìjíríà gbà ṣe ṣíṣe Adam ṣe Wọ́n ṣe. káfá ńlá ńlá ṣe ẹnu oró gbàjánu ẹ̀ sì àárọ̀ ọmọdé tó lè kọ̀ndẹ́mù wọn Ọlọ́run. torí tán ṣe ń jọ́ náà bí ò bá jó dodo ni wọ́n ní ṣe Wọ́n ní ṣe. àmọ́ wọn ló purọ́ Bẹ́ẹ̀ni. Òdodo ni wọ́n. gbogbo táwọn náà ṣe ló ní dalil tí ẹ gbèsè lè tí ẹ fi ṣe bójú bá wà láwà tá a lójú ti kúrò lójú mọ́ débì kan síbi kan ọmọdé ó sórí ibú ni gbogbo táwọn àjọ fi kó ẹ̀sìn jọ tẹ́sí fi ẹ̀wọ̀n èèyàn sìn kódà bó ṣe kọ́ ṣe fi dẹ́rù bàbá náà ni wọ́n tú palẹ̀ lónìí Wọ́n tún palẹ̀ lẹ́nìí. eléyìí kò tọ́ eléyìí àwọn fẹ́ wọn ewé kúrò lára ẹ̀sìn ẹ̀sìn wọn kú wọn tara Gbàsọ lára ẹ̀sìn. gbàsọ lára ẹ̀sìn Gbàsọ lára ẹ̀sìn. gbogbo tí o bá ti mú yàn kọlu ọgbọ Ọlọ́run ẹ má preach against ẹ mọ́ Bẹ́ẹ̀ni, ẹ má tako wọn. ẹ má takọ Ẹ má tako. وعدي ولا gbogbo akékèké Kéèké. kó tó di pé akéde di Kùránì gbogbo àti ẹ máa mi jí wa máa nàmi àwọn fi ẹ̀yẹ wọn láti mọ nílé wa Bẹ́ẹ̀ni. ó dára kí ẹ bá àlàra bó ká bí a fi ilé ẹ̀yẹ wọn tí ẹ máa kéwòn súwà bẹ́ẹ̀ wá tí ẹ máa kéwòn àti àká tó dàgbà Ká tó dàgbà. tàbá ní òsínmọ́ lónìí kí náà máa kó sọmọdé lọ́pọlọ ìrégbè Régè. báńgà gba ti wí mẹ́rin ní kéyọ̀ dá mi náà وعدي ولا تظلم يطيب لك مكسب àwọn tó jù wá lọ àwọn àfọwọ́ lọ ọgbàdù ẹgbọ́n àmìlú àdá àrùbá ìmọ̀láz nǹkan mẹ́rin náà fi ṣiṣẹ́ ọ̀yà àmìlú ọ̀yà àmìlú ṣùgbọ́n ní wọ́n ṣiṣẹ́ ní ọlá kí wọ́n ti ṣe lọ wọ́n fẹ́ fún wa nírò ó fẹ́ fún wa nírò wọn. Ó fún ní òun wọn. àṣẹ ìgbógbó tó fi iṣẹ́ táwọn ò ní Aláàkọ́. àròjáù gbogbo ọ̀tá àbáláyé tó jí àfáà ńláńlá ọlọ́run ẹ máa rẹ̀ kàn. Ọlọ́run náà máa rán kan. Ọlọ́run. lónìí àfáà ti ń gbé àkétẹ̀lé olówó lọlé ìtọ̀ Lọ́lẹ́tọ̀. Lọ́fà. jẹ̀mọ́ Wọ́n ti ń sọ́kọ̀ ọgbà. tí wọ́n rán ìyànjú mọ́kà lọ ni Wọ́n kà lọ. tí wọ́n rà fún ìyànjọ kọ̀ lọ ni Ọ̀pọ̀lọ́ ní. ẹlógún mọ́tò tó ga ẹlógún pẹ́tẹ́ kí ó sì lágùn kan yìí. bí àfáà bá rẹ̀ kan náà lónìí ni ẹ mọ̀ fi ìgbẹ́ fọ́kọ̀ mu gbogbo ọ̀tá mo ti sọ ẹ̀ ẹ máa fi ọtí fọ hàn tú ẹ hàn orúkọ náà ẹ wá fi ẹ̀gbin fọ sọ́nà ò ní bínú. ìyàwó àfáà mi tó lóyún kò ní tọ̀ lójú ọkọ rẹ tó lọ́kọ rẹ ń wá tó àbóyún ká nígbà bí ìyàwó ẹ tọ̀ lálẹ́ ìtọ́gbọ́n ní ìyàwó wa lọ fámílì àwòsí wọn ìgbẹ́ ni ó ti lọ tọ̀ ìyàwó àfáà mi bímọ ọlẹ̀ ìkejì ọmọ ó ní bá ń gbà lọ́wọ́ rẹ̀ dákú ìyá ọmọ yíya dúró jù ẹsẹ̀ mi ó ní bá gbẹ̀mọ̀ ẹ̀mọ̀ ìjókòó lọ àríta kọ́bí mọ̀ àríta kọ́bí àrí kò ní gbọmọlẹ̀ yóò jò ní n ti ń wá kánú bí ìyàwó bá ń ṣe táìmù kò gbọdọ̀ mọ̀ yóò mọ̀ sọ aṣọ rẹ̀ tí ó jùlẹ̀ ní. Allahu Akbar. إلى الله فاصبر olóòní ẹjẹ́ lọ ọmọ bá padà àwọn àgbàlagbà ẹwọ tó tọ́jú orí náà nígbà tí ẹ ń dìbọn lọ ẹwọ tó lọ fi compensate wọn. Allahu Akbar. Allahu Akbar. ودع من ترى ẹlẹ́ẹ̀kejì àtàríìmù ọlọ́run ló wá ga jù lẹ́nu wọn. Allahu Akbar. kí ni bẹ lẹ́yìn ọlọ kò sí ipa kí la rí kí la mọ̀ àwọn tẹ̀sùn bá ní ẹjọ́kọ̀ yìí kí ni ṣe wá tá àgbọ́n lọ́run tó gbọ́n kí ló ṣe wá tọ́lọ́run bàbàrà lẹ́nu wa mọ́ kí ló ṣe wá
tí ànábì sùn níjọ́ kan sallallahu alaihi wasallam. ó jagun fá ó wá sùn ó rẹ̀ ní orúkọ sinmi ọ̀tá kan sì ń pẹ lẹ́yìn ọ̀tá ń gbẹ o ẹjọ́ bá kọlù rí ni ọmọ ẹlòmíràn náà kò sí ń pa kí ló sí ọ rí sọ ti kó síbi kankan ó yọ sọ ti lọ kọ́ tó dé sọ ti túfọ̀ rẹ̀ ní sáà kọ́ tó jí sọ ti ké tíyàwó rẹ̀ ògbọ́n lórí bẹ́ẹ̀ tó sì ń ké tó sì ń láàgùn ṣe nǹkan ti sí ọ́ sá tí àná fi jẹ ẹran tí ń fi wọ́ sí tí sì ń jẹ ọ̀nà fún rẹ̀ ó dẹ́kun síbi rẹ̀ nínú ló bá ṣe ní ẹni ó sọ̀rọ̀ àrẹ́bí sáṣẹ́ ọkùnrin sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ló bá yọ ìdá lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó wá mú ìdá báyìí ìdá lórí gẹ́gẹ́ orí ta lórí ní kí n mọ́ pa ọ́ ànábì wa wò ànábì ní Allah ìdá kan bọ́ ní ọwọ́ rẹ ní kí ló sọ àwọn àfáà lónìí tá à ń lọ sáàdì ẹni tí ò tọ́ lọ. fàmà níbo ẹyin دونه ممسكا فما لمرئ دونه ممسكا بتقول هو النبي جاب له وإن كل وأنس به تستريح ayele wọ́n kan bẹ́ẹ̀ al-khawf ó wá kú ẹlẹ́ẹ̀kẹrin bàbá al-haya'u gbogbo wòlíì ìtàwọn àtàwọn fáwọn ńláńlá àtàwọn ará ẹjọ́ ìjìjú náà fi sáyé bàbá kò sí ìjìjúmọ́ lónìí ẹ̀gbọ́n fún àbúrò lóyún bàbá ó sì fún ọmọ tó bínú lóyún ọmọ rẹ̀ ìyá náà ọmọ tó ti bàlágà ìyá wa ń fi àyà rẹ̀ lé ọmọ lọ́wọ́ ebe wọn yẹ ẹ lọ ká ìtara o ẹ lọ ká ìbẹ̀ sí borí bẹ́ẹ̀ bá bo nǹkan míì ọlọ́run lè bínú torórí nìkan kó fẹ́ lò gbogbo gẹ́gẹ́ fọṣọ lágbólé ká máa yọ tánlẹ̀ bí ètò àké ẹ̀ ní tìjú yóò lọ pọnmi ní èrè títì ó wá sọ máyà lásán omi wá dà sílẹ̀ yín wá lẹ̀ máyà gbogbo ẹ̀sìn lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ bí omi ní ọ̀rá. bí ìbá ṣe gómìnà fẹ́ sórí ibú àáṣe mọ nǹkan tó wọ̀ tẹ́lẹ̀ àti lè mọ kọ́nà tó wọ̀ kú lé ẹ̀sìn náà wọ́n ọjọ́ wò lájú ẹnìkan ò lè rí nǹkan tẹ́ wọ̀ òhun ẹnìkan yìí rí ẹni tẹ́ díjú tẹ́lẹ̀ lájú ojú òfò dé bí màdìmáríkà mọ́ sọ́yìn tó fẹ́ gbọ́dọ̀ ní kíni ẹfẹ́ ní ẹ̀yìn ẹ̀rọ omi tí ò tí ì lájú pààní ẹfẹ́ o ṣé ẹ̀rọ àwọn ti bọ́ kúrò lọ́wọ́ o wọ́n ti bọ́ kúrò lọ́wọ́ o àwọn òbí tí wọ́n mú tọkùnrin mu tí wọ́n fi ń súnmọ́ra wọn ó wá dé lóyún yí padà ilé tó ti fẹ́ wó tó ọlọ́fẹ́ ọ̀wọ́n ló tó fi kọ́ padà palliative kò sí ilé wọn mọ́ wọ́n ti kẹ́rù kó tẹ́ gbogbo ṣọ́ọ̀bù wọn bọ́dì lẹ́ ń wo ilé lẹ́ ń wo kò sí palliative nínú ẹ̀ mọ́. obìnrin kan ọkùnrin mọ́kànlá. yóò sọjọ́ ìbínú àwọn tó dá àkàjọ fún un. nígbà tí pé obìnrin ẹ̀ fẹ́ síríọ̀sì ọmọ yín wá mú fóònù tó rẹ̀ lè kan lé bàbá rẹ̀ wá ẹ̀ pé ọmọ yìí ọ̀ pa mí mo lọ ti rí bàbá rẹ̀ olò yìí ó ní kí ni ọjọ́ ìwọ̀n wọ́n ti dénú rẹ̀ ní bàtẹ́ lò èmi náà sọ ma ní kí lọ́jọ́ ìwé náà wo fíìmù ọmọ yìí lọ léèwé ọdún kẹta ní tí ò wálé wọ́n ní kí wọ́n ní jẹ́ kí ni mú wọ́n ti ń ta ara rẹ̀ jẹ́lẹ̀ bí ọkọ̀ tó bàjẹ́. Ó sẹ̀ jírò. ayé yìí dúnà ó máa ń sàkà. Ṣùgbọ́n ní kò sí ìdùnnú wa. dàí kúnlẹ̀ wà ní ìsinmi pásítárì. Ẹ jẹ́ wọ́n bí bàbá tí wọ́n gbọ́ mi. Ìtìjú ò sí mọ́ lónìí, ìtìjú ò sí. Kúrò kò sí lára àfáà. Mo ń bẹ̀rẹ̀ Ìlọrin ní ìjẹta, mo sì bẹ̀ lẹ́kọ̀ọ́ kí ló dé àfáà búra wọn ká. Ẹ dẹ́kun kí n pọ́lẹ́mù wa nísìn. Bàbá Ayédè Mojòkótì, Mèkúdí Mojòkótì,
gbogbo ẹ̀yìn àfa àmójúkó yìí tí ó dùgbà tí bá bá yín jà kẹ́ tó mọ̀ mí láàfà kí ló dé tá à ní fúnra wa ní respect kí ló tí àfa wa ń jà ní mọ́sálásí jẹ́ náà ló wá pín ẹ nírọ̀lẹ́ àwọn tí wọ́n sì ti bá wí wọ́n ní síà àfa lẹ́yìn ẹ̀yìn lẹ́nu pọ̀lọpọ̀lọ ẹ̀sùn bẹ́ẹ̀ ìbá kìí tẹ́ mọ̀ kàrà sùn àtúnyí yín gan pé ìmọ̀mọ̀ àti dàda ní ìjà ẹ̀jẹ̀ mú wa láwọn lájà ìmọ̀mọ̀ wọn dálẹ́bi tó lọ́rọ̀ ti dùn ọ́ túbà ti gbọ́n orí wọn wà pa sórí tó bá níbi ìjà lọ bẹ̀rẹ̀ ra wà fà á ń tà gbé dání kọjá káyé owó bàjẹ́ lọ. wọ́n tún sì ń dá wa lálẹ́ ẹ̀ mọ́ supremacy ni pé mo ju lágbájá lọ ìwọ náà jù mí lọ wọ́n máa fà á ṣùgbọ́n náà lómi ní ojú ra wọn lọ. mo ti ní ní ìsìn wálé kíní kan mo jẹ́ léyìn lórí èmi mo sọ èdè yẹn ní àbọ̀lọ̀ kí mo jẹ́ àjẹǹpa. àyà aka fàhàfíwìwù tí wọ́n jẹ́ nǹkan rẹ̀ ṣùgbọ́n náà ń gbòdò fún mi ni àmọ́ ẹni tí pé lójú agbe tó jù mí lọ. alayka innama gbogbo gbọ́dọ̀ ayé ọ̀nà àdúgbò kọ́sí conference àwọn àfa kí ni ń fàjà gan kí ni ń fàjà mọ̀mọ́ kí ló ju lágbájá lọ ìwúrẹ́ wẹ̀ tọ́lọ̀ ń tọ́wọ́ gbà. wọn ò pọ́n mi lé tó tani wọn náà pọ́n lé kálukú àbí tiẹ̀ là wọ́n tọ́ ní wọn pọ́n yẹn ní wọn náà ní kírímọ́ǹkà kí lọ jẹ́ ọlẹ́yìn aláàmú ọ̀nbírú ìwọ́n náà lójú kòkòrò kí lọ wà lọ́lé rẹ̀. àyà aka fàhàfíwìwù alayka innama. kò sí ìyíwọ́ lónìí àwọn àbọ̀lọ́ wà lọ sórí atẹ́gùn àwọn àmọ́ ẹ̀dá ọkọ̀ ara wa ẹ̀dá kò torí ọlọ́run bá lẹ́nu kan bá bú àfa aláyàrí ìdájọ́ ò ní bẹ fún àfa àti ń bú àfa. àwọn àyè mọ̀ bára wọn láyè àwọn àfa ńlá ńlá tí ẹ jù wá lọ tí ẹ kọ ṣẹ̀rí àtàlù lónìí wọn bára wọn jàjọ orí burúkú táwọn ń jà lónìí. àlébù àfa kọ̀ọ̀kan làwọn akátá àbí já balẹ̀ àwọn aṣọ sórí atẹ́gùn wọn náà parí ìjà sáàlẹ́ kàkó mọ́. àbí ìgbésẹ̀ aṣọ kojú táyé síbẹ̀ kọ́ àwọn gbàdé mi àti ṣé kúsọ̀ rẹ̀ síbẹ̀ kọ́ sí ìdébí ní ìsìn kápẹ́lẹ́ ajá náà ní sí mẹ́mẹ́ kọjá ní sí wàá díjú ni. àwọn ọ̀nà àbí ìlú tó ń bá ẹja tó gba abẹ sórí odò máa lè. yadullu ala fi'li karimi haya'uhu. nígbà tí a kí arúgbó ní ìsìn wọn náà arúgbó wọn náà gbọ̀n tó ń la àfáàgbà kan náà ni ọ̀rẹ́ ẹ̀sìn nù. ọ̀rẹ́ ẹ̀sìn. gbogbo tó pàápọ̀ láti já lónìí àlọ́bọ́kà àfàyà kùránì pàápọ̀ àfàyà ilé kí ńlá pàápọ̀ àfàyà gbogbo nǹkan pàápọ̀ àfàyà àfàkọ̀kẹ́ wá dá dúró wo tara ẹwú ya tá a pé ti ṣéwù nísìn káwọn náà ya asa ni kálukú òdìdé rẹ mú bàbá ló ń jẹjẹ àti máa jẹ tá a bá nílé wa tí tá a bá jẹ mí ní èjì ayú lálẹ́ ni àbí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí náà ni wọ́n dá tó kárí yín yóò jẹ gbèsè. lóde òní. torí ń bẹ o tẹ̀ tó yìí ti ń wo lọ́kẹ́ ó lè jẹ sẹ̀mú mẹ́jọ. wọ́n dúró gbogbo èèyàn ọkọ̀ bára rẹ̀ náà wọ́n ala fi'li karimi haya'uhu. onígbà ni wọ́n ti lè fún ìjẹ sẹ̀mú mẹ́jọ bí ṣe ń wọ̀ ní sẹ̀mú ọ̀nà náà rẹ̀ ṣe ń wọ̀. haya'aka fahfi'hu alayka wa innama yadullu ala fi'li karimi haya'uhu. ọlọ́run fi kálẹ̀ إذا ذهب الحياة نزل البلاء. الله. nígbà tí ìtìjú bá ti lè lọ àdánwò ló kù tí ó gbàṣẹ àdánwò náà rí ká lónìí. àdánwò ní oró lédè. tẹ bá ní kẹ́ gbálẹ̀ àgbolé báyìí pépà ọtí tẹ́ gbà pẹ̀lẹ́ náà kò níye ẹ̀yìn ọ̀dọ́ wa sí ọ̀kadà lọ ẹjọ́ èmi ò takò ọ̀kadà ọ torí pé ó ẹ̀ jalè bọ̀tí ẹ̀ mọ̀ pé iṣẹ́ tí ò lálẹ́ ni iṣẹ́ tó yẹ kékeré tó ti fi kalẹ̀ kẹ́rọ owó díẹ̀ kẹ́kọ̀ọ́ mẹ́rin ẹ̀ tún wá mú nǹkan gbóná iṣẹ́ tó wọ̀ rẹ̀ ó gbọ̀n tó bá yá
Ojú wa ń gan lórí ọ̀kadà. ọwá mú nǹkan yó débi pé ọwá fi ń gun òkú náà lọ bí ìbáṣepọ̀ Nàìjíríà tó pọ̀ lúkúmọ̀sù ọ̀dọ́ òun ló mọ̀ sọ̀kadà mọ́ kí ni bá kọ̀ ní ìmọ̀ ẹ̀ sájàlè àbẹ́ ẹ̀fọ́pọ̀lọ sí. ẹ̀fọ́pọ̀lọ sí àtọ̀ èyí lè wọ́n bá tírélà dùn ọ̀nà ó ní já fèsì ara wa. Mo nǹkan tán. Bàbá Mo yó tán. mo yó jẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́yẹ́ tó ń ṣe bricklayer tẹ́ ẹ̀ mutí ẹ̀yẹ́ tẹ́ ẹ̀ mọ́lé ní ìfẹ́ tó ṣe pé ọwọ́ rẹ̀ àgbọ̀dọ̀ fún kàyàwó rẹ̀ níbi tí gbogbo yóò kí pé yé ilé wọ́n mi ní. Wá ronú pé bí n ṣe débì kan tí bá tiẹ̀ lówó kí wọ́n máa tọ́jú ayé ara mi ẹ̀yin lẹ́wọ̀n afagbókẹ́ tó mọ́lé ẹ̀ fa sìgá ẹ̀ mu ọtí ó wá mọ ní kọjá kóòsì 15 ilé wa ń dẹ̀kú mọ̀ ó lọ ti kọjá lẹ́nu ọmọ òun wọ́n lọ sábà ní. wàlákà àwọn àtàwà òní wàlákì ilé bàbá yìí àyà òfàyà àdàwà. ìdá àná àbọ̀dà yẹ fọlá àdàwà ò. nígbà tí ìtìjú bá ti lè kú láyé ẹ̀dá kò sóògùn tó ràn lọ́kọ́ mọ́ sórí ibú. Allah wọ́rù. Bàbá ìtìjú ni ò sí o. Bẹ́ẹ̀ ti wà yí níjọ́ tẹ́ bá lọ kí ọ̀rẹ́ yín lé tó ń ṣe pé ìyàwó rẹ̀ nìkan ló kù ẹ̀ ní wọlé ẹ̀ padà ní. Ní ìsìn lórí bẹ́ẹ̀dì nù tí ò sáwọ ilé olùsí tì náà òtàkàkà hàn ń rìn pọ̀. Bí ó ṣe gbọ́ ọ̀rọ̀ ọkọ ló ti tàkàkà. Ẹ wọlé tẹ́ ní tọ́ọ̀rẹ́ yín bá di èyí ló bí lẹ́kì ọ̀rẹ́ ọkọ tó ń wọ́ èdè ó wọ́n ló ń kọ́ ìsí ọ̀rẹ́ ọkọ wọ́n ṣe pa nífọ̀wàkúfà lẹ́yìn ló pa àtọ́jú òbí àtẹ̀yìn rẹ̀ ewó ní ìsàdùn. Ó ṣe dún. Ó sì bó ṣe dún. Tí wọ́n yọ ọ̀rẹ́ yóò ní wàlákà wà dáwà òbí wàlákì. Ọ̀rẹ́ wọn lọ́wọ́ jòkó tí ṣé bàbí ìlà bàbá lè ṣayá òfàlà dáwà o. Jẹ́mọ́ ẹni náà kí mo ráyè lọ́ọ̀ fà torí mo tún ní wàásí lọ́yọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọba lólú lọ́yọ̀ọ́ mo ní wàásí mbẹ̀ mo lò wọ́n màmí lọ́dọ̀ àwọn adéyanjú. Nàbà ní àyà òfàlà dáwà o ilé àbẹ̀bà ayé àyà òfàlà dáwà o. Ṣé kò Habibu? Ẹ̀lẹ̀ Habibu. Ojú táyé orúkọ sáwọn ń sí bákanáà ojú táyé ṣe ìmọ̀tún ojú táyé ẹ̀mọ̀ gbọ́ lọ́dún tó ń bọ̀. Lára àwọn ànábì Muhammad ọ̀nà nìtìjú ológajù kò sí ìwà tó borí ìtìjú. Bẹ́ẹ̀ ń jalè kò ní tìjú ni bí ń ṣaṣẹ́wó kò ní tìjú ni bí ń mutí kò ní tìjú ẹni tó wọlé ìsìgidi níjọ́ ọdún pẹ̀lú ìdálẹ́ wọ́n ti wálé bí ẹran ni bí ẹran tó kọ̀ gba láwọn gbígbà lò tí ó dé tó bá ní tí ó yẹ kẹ́ ya mọ́tò lẹ́gbà tí ń bì lọ́wọ́ ẹ wá ní pọ̀ ọ̀dá ẹ̀ rí. Ayédè wèrè àtọ̀mùtí pàdé ọ̀mùtí gbàgbé ìṣẹ́. Wèrè wá invite ọ̀mùtí invite wèrè orúkọ ká lọ mutí wèrè náà ọmọ níkà ìwọ́n tó ọmọ náà mutí kọ́ lè dàbí òun wèrè tó bá tún wá mutí dàbí kó òun ó jẹ lọ mutí bọ̀ ti mú kí wèrè ojú méjì ẹ̀rí pé wèrè ni ọba máa sì èrè ọtí tó ọmọ tó fi yọ abẹ́sọ̀mọ tó bí ọmọ dáadé mi tani ọ́ yàwó mi ní ọmọ ẹ̀rọ mi dáadáa ni ọmọ ní ẹgbẹ̀ bí ará àdúgbò lẹ́tọ́ yọ lábẹ́ rẹ̀ ọmọ tó bí mo lọ fẹ́ kì mọ́lẹ̀
ọ̀dáyà rẹ̀ màmá. ọ̀dáyà rẹ̀ màmá. ọ̀dá wọn. ǹjẹ́ kò ní ọtí ló burú jù nù ìparí ọ̀rọ̀ ọkùnrin kan ló lòdì ọtí kò ní tìjú. èmi ti dùn. ó wá ń kalẹ̀kùn lóru ìkàlẹ̀kùn lóru. lẹ́kùn tí ó kẹ̀kẹ́ ìyàwó rẹ̀ wá dá lóhùn ìyá rẹ̀ ló sí lẹ́kùn fún ló bá pa gidi wọ́n yẹ ó kẹ́ kì í ẹ̀ mọ́lẹ̀ ni ó wá kì í mọ́lẹ̀ ó kì í mọ́lẹ̀ tán. ó wá já ìbòrí ìyá rẹ̀ wọ́n já wọ́n gbọ́dọ̀ mú ọ ọlọ́run mú ọ. mo ṣe fún ọ lónìí sí fún ọ lónìí. ìlànà wa lọ báyàwó ó dà rí pé mo kọ́ ní kò jìjì ìyàwó lèmi kọ́ omi tọ́ ọ̀. mo ń gbá ìwé ní ìyá rẹ̀ lọ súnmọ́ ìyá rẹ̀ lọ sọ́wọ́n ìdílé láàyè mi. èyí ní òdìdí ṣé kí ni ọ̀dìdé. ẹ̀yin ọ̀dọ́ òmẹ́wọ̀n múra lé ọtí wọn tàbí bí ẹ̀rọ tà náà irú orí ikú wọn náà mú sí. ó wà lọ mú aṣọ tó ya wá aṣọ tó ya. yóò mú aṣọ jáde báyìí ìbòrí ìyá rẹ ló ya. ọmọ náà wá sọmọ ọkọ bàbá ó kàn gbé ọwọ́ rẹ lé igi ó sì gbé ọwọ́ dànù ó fẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ yára ní káì ntọ́ ọmọ ó ti yí ọlọ́pọlọ ní ó kìlọ̀ fún ọ. ọtí rẹ̀ wá sọ ní bàbàrà ẹ̀sọ́ ní bàbá rẹ̀. ọdún kan pọ́n yẹ́rìyẹ́rì bí òróró lé ọ̀ndàgbére rẹ̀ kẹ́rẹ́ tí ń yọ ọtí ń turu ọ̀dà wọn gúnlẹ̀ láyọ̀ ikú náà gbàgbà rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ mi ní ayé òjòtayé ló ní iye o kábí sọ́jọ́ bí ẹ̀dẹ́nu Muhammad. ìdá orúkọ ìfàtà ọjí àwọn àpọ̀ ha. ṣé ọlárúgbó wọ́n ti gbóòrò alágàrí. takọ̀ lábà fi ọmọ